Ọlọpaa lọ kó àwọn kan lásìkò tí wọ́n ń ṣọdún eégún lọ́wọ́ ní Kwara. Lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kẹfà yìí ni àwọn ọlọ́pàá kan ya bo ìlú Àràndùn níjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn nípínlẹ̀ Kwara lásìkò tí wọ́n ń ṣe ayẹyẹ ọdún eégún lọ́wọ́ tí wọ́n sì ń pariwo pé ọ̀gá àgbà ọlọ́pàá pátápátá nílẹ̀ yìí ló rán àwọn níṣẹ́ láti wá mú wọn. Wọ́n mú àwọn èèyàn kan lọ, wọ́n sì gba ọ̀pọ̀lọpọ̀ fóònù àti kámẹ́rà àwọn aráàlú tó péjú síbi ayẹyẹ àjọ̀dún ọ̀hún. Àwọn aráàlú ti wá ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó tètè dá ọ̀gá àgbà ọlọ́pàá pátápátá nílẹ̀ yìí lọ́wọ́ kọ́ lórí bí àwọn ọmọọṣẹ́ rẹ̀ ṣe yabo ìlú Àràndùn tí wọ́n sì kó àwọn aráàlú láì gba ìwé àṣẹ ìmúni ìyẹn warrant of arrest kí ààrẹ sì ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Ẹnìkan tó bá Aláròyé sọ̀rọ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 17 oṣù yìí tó ní ká forúkọ bo òun láṣìírí sọ pé ṣáájú ni ẹnìkan láti ọ́fíìsì ọ̀gá àgbà ọlọ́pàá pátápátá nílẹ̀ yìí Ingepol Monitoring Unit ti fi ìwé pe kábíyèsí ìlú Àràndùn ọba Ìbíkúnlé Ọlápàdé Adéyẹyè àtàwọn 14 míì nílùú Àbújá lọ́jọ́ 7 oṣù kẹfà ọdún 2023 yìí pé kí wọ́n yọjú sí olú iléeṣẹ́ ọlọ́pàá nílùú Àbújá lọ́jọ́ 19 oṣù kẹfà yìí. Ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ láti hùwà ọ̀daràn, ìpànìyàn, ìjínigbé àti ìdúnkookò mọ́ ẹ̀mí ẹni ni wọ́n fi kan gbogbo wọn. Wọ́n ní ACP Ibrahim M. Musa ni olórí ẹ̀ka ọ́fíìsì ọ̀gá àgbà ọlọ́pàá pátápátá tó buwọ́lu ìwé tí wọ́n fi ránṣẹ́ pé kábíyèsí àtàwọn 14 míì pé kí wọ́n ṣe àfọ̀mọ́ ara wọn lórí àwọn ẹ̀sùn ọ̀daràn tí wọ́n fi kan wọ́n ọ̀hún. Orúkọ àwọn tí wọ́n fẹ̀sùn ọ̀daràn kàn ní ọba ìlú Àràndùn, ọba Ìbíkúnlé Ọlápàdé Adéyẹyè, ọ̀gbẹ́ni Ọládélé Ọlánrewájú, ọ̀gbẹ́ni Láìtàn Abídòyè tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ ọmọ Spain, olóyè ẹ̀sà, ọ̀gbẹ́ni Nathaniel Adéwọyè, ọ̀gbẹ́ni Ben Adéwọyè, ọ̀gbẹ́ni Gbénga Adéwọyè, ọ̀gbẹ́ni Tóyìn Ìbítóyè, ọ̀gbẹ́ni Wálé Awóyalé, Lékan Awóyalé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Alukoro ọlọ́pàá ní Kwara Ọ̀kásánmí Àjàyí ní òun kò mọ nǹkan kan nípa ìṣẹ̀lẹ̀ náà, ṣùgbọ́n tí ọlọ́pàá láti ọ́fíìsì ọ̀gá ọlọ́pàá pátápátá bá fẹ́ mú àwọn èèyàn ní Kwara ó yẹ kí wọ́n fi tó ọlọ́pàá ìpínlẹ̀ Kwara létí gẹ́gẹ́ bó ṣe wí. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.